ìjọba Èkó bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń mu igbó àti sìgá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí fọ́nrán kan tó ṣàfihàn bí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Excel College tó wà ní Èjìgbò ti mu ọtí mu sìgá tí wọ́n sì ń jó nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Ìròyìn ní inú oṣù kẹrin ọdún 2025 yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé nínú yàrá tó jẹ́ ti àwọn ọkùnrin nìkan ní ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Àmọ́ ọ̀sẹ̀ tó kọjá ni fọ́nrán náà tún padà bẹ̀rẹ̀ sí mi orí ayélujára tìtìtì, èyí tó mú kí ọ̀pọ̀ òbí àti aráàlú máa bu ẹnu àtẹ́ lu fọ́nrán ọ̀hún tí wọ́n sì ń sọ pé kò sí àmójútó tó yẹ ní ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ mọ́ bíi ti àtijọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí fọ́nrán ọ̀hún, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Jimoh ti pàṣẹ fún ẹ̀ka tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn CID tó wà ní pàǹtí láti gba ìwádìí náà lọ́wọ́ ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún tó wà ní Èjìgbò. Àmọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Abímbọ́lá Adébísí ti sọ nínú àtẹ̀jáde kan pé adarí ilé ẹ̀kọ́ ọ̀hún tó tún jẹ́ olùdásí rẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ náà ti parí ẹ̀kọ́ wọn níbẹ̀. Ó ṣàlàyé pé ọlọ́pàá ké sí ọkùnrin adarí ilé ẹ̀kọ́ náà láti wá wí tẹnu rẹ̀ nípa bí ọ̀rọ̀ ṣe jẹ́. Àkọ́kọ́ náà ó ní àwọn afurasí ọ̀hún ti kẹ́kọ̀ọ́ jáde. Adébísí ní àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí wọn. Bẹ́ẹ̀ náà ni ọlọ́pàá kò fi ọ̀rọ̀ náà ṣeré rárá. Ó ní gbogbo àbájáde ìwádìí àwọn ni àwọn yóò fi síta fún gbogbo ayé láti mọ̀. Lẹ́yìn náà ló gba aráàlú nímọ̀ràn láti má ṣe dákẹ́ níbikíbi tí wọ́n bá ti kófìrí irúfẹ́ ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn ohun tí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe láwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ na akẹgbẹ́ rẹ̀. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ mú ohun ìjà olóró bíi ìbọn, ọ̀bẹ, kòbókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá sínú ilé ẹ̀kọ́. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ mú àwọn ìwé tàbí fọ́nrán àwọn ìbálòpọ̀ tàbí ìhòòhò wá sí ilé ẹ̀kọ́. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ gbé rédíò kékeré wá sí ilé ẹ̀kọ́. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ dúnkokò mọ́ akẹgbẹ́ rẹ̀ pàápàá ọkùnrin sí obìnrin. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ fa igbó, mu sìgá tàbí ọtí nínú ọgbà ilé ẹ̀kọ́. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ bà ohun èlò ilé ẹ̀kọ́ jẹ́ bíi kó ya ìyàkuyà sí ojú pátákó ìkọ̀wé àtàwọn ohun èlò míì. Akẹ́kọ̀ọ́ kankan kò gbọ́dọ̀ jalè, èyí kan jíjí dúkìá akẹgbẹ́ rẹ̀, dúkìá ilé ẹ̀kọ́ tàbí ti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà. Akẹ́kọ̀ọ́ kankan kò gbọ́dọ̀ máa pariwo lásìkò ìkẹ́kọ̀ọ́ tàbí kọ etí ikún sí àṣẹ olùkọ́. Akẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ lo ẹ̀rọ ìléwọ́ lásìkò tí kò bójúmu, pàápàá lásìkò tí ẹ̀kọ́ bá ń lọ lọ́wọ́. Akẹ́kọ̀ọ́ kankan kò gbọ́dọ̀ jí ìwé wò tàbí gbé eégún lásìkò ìdánwò. Wọn kò gbọ́dọ̀ gbàlejò lásìkò tí ẹ̀kọ́ bá ń lọ lọ́wọ́. Láì kọ́kọ́ gbàṣẹ, kò sí àyè fún akẹ́kọ̀ọ́ láti ṣe ayẹyẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ láì kọ́kọ́ gba àṣẹ. Fún àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké bíi kí akẹ́kọ̀ọ́ má tètè délé ẹ̀kọ́ tàbí kí ó má wọ aṣọ dáadáa, ọ̀rọ̀ ni wọ́n máa ń bá irú wọn sọ kí wọ́n lè yí padà. Fún akẹ́kọ̀ọ́ tó bá mú ohun tó lòdì sí òfin wá sí ilé ẹ̀kọ́, níṣe làwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà yóò gbẹ́sẹ̀ lé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ tàbí kí wọ́n tún ní kí akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ rọ́kún nílé. Akẹ́kọ̀ọ́ tó bá mú àwòrán ìhòòhò tàbí ìbálòpọ̀ wá sí ilé ẹ̀kọ́, wọn yóò lé kúrò ní ilé ẹ̀kọ́ náà lójú gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tàbí kí wọ́n ní kó lọ rọ́kún nílé. Akẹ́kọ̀ọ́ tó jí ìwé wò, gbégun lásìkò ìdánwò tàbí jókòó fún ẹlòmíràn lásìkò ìdánwò lè fojú winá òfin ìjọba lẹ́yìn tí wọ́n bá fa ìwé ìdánwò rẹ̀ ya tán. Wàyí o, èèwọ̀ ni kí olùkọ́ fi ẹgba na akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Èkó. Irúfẹ́ ìjìyà wo gan-an ló wà fún ilé ẹ̀kọ́ tí akẹ́kọ̀ọ́ rẹ̀ bá lùgbàdì òfin yìí? Ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ yóò san ìlàjì mílíọ̀nù náírà owó ìtanràn fún ìjọba fún ilé ẹ̀kọ́ tí wọ́n bá ń lò láti fi ṣe ìdánwò màgòmágó.
ìjọba yóò yọ irúfẹ́ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ kúrò lára àwọn gbàgede tí yóò máa gbàlejò ìdánwò. Ilé ẹ̀kọ́ tó bá tàpá sí òfin tí ìjọba gbé kalẹ̀ lè pàdánù ìwé àṣẹ rẹ̀ sọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ ni wọ́n lè ti irúfẹ́ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ pa. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ sì kú ojú lọ́nà eré àgbéléwò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ sinimá tuntun ìlú eléyìí tí ó jáde ní ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún tí a wà nínú ẹ̀ yìí ní dédé aago 6 ìrọ̀lẹ́. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn.